Dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a dúpẹ́ fún àánú ńlá ńlá tí a rí gbà fún oore ọ̀fẹ́ láti tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kẹrin. A sì gbàdúrà pé ní gbogbo orúgun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá, oríire, ayọ̀, ìbùkún, àìkú, baálẹ̀ ọrọ̀, ẹ̀yin Olúwa yóò rán sí wa ní orúkọ Jésù, àti olóore tí yóò fi ẹ̀rín sí wa lẹ́nu nínú oṣù kẹrin yìí, ẹ̀yin Olúwa yóò rán sí wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́ni yóò ṣe ayé àti ọkàn wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, ní títí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ 21 oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé alẹ́ rẹ, alẹ́ rẹ. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹrìnléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkẹtàléní ogún. Orin Dáfídì orí ìkẹrìnléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkẹtàléní ogún. Ènìyàn jáde lọ ṣe iṣẹ́ rẹ̀ àti sí làálàá rẹ̀ títí di àṣálẹ́. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Sámúẹ́lì kejì orí 21 ẹsẹ̀ ìkáǹdógún títí di ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ìwé Sámúẹ́lì kejì orí 21 ẹsẹ̀ ìkáǹdógún títí di ẹsẹ̀ ìkẹtàléníogún. Ogun sì wà láàrin àwọn Fílístínì àti Ísírẹ́lì. Dáfídì sì sọ̀kalẹ̀ àti àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú rẹ̀. Ó sì bá àwọn Fílístínì jà, ó sì rẹ́ Dáfídì. Ibi Bẹ́nóbù sì jẹ́ ọ̀kan nínú àwọn òmíràn, ẹni tí òsùwọ̀n ọkọ̀ rẹ̀ jẹ́ 300 ṣékélì. Ó sì sá idà tuntun, ó sì gbèrò láti fi pa Dáfídì. Ṣùgbọ́n Abiesari ọmọ Seruah sì ràn án lọ́wọ́. Ó sì kọlu Fílístínì náà, ó sì pa á. Nígbà náà ni àwọn ìránṣẹ́ Dáfídì búra fún un pé, ìwọ kì yóò tún bá wa wá jáde lọ sí ibi ìjà mọ́ o, kí ìwọ kí ó má bàa pa iná Ísírẹ́lì. Nígbà tí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Tí o bá lé ní 50 ọdún, ó ti wà ní ìdajì ọjọ́ rẹ nìyẹn o. O ní láti lo ọgbọ́n ju ti àtẹ̀yìnwá lọ. Ní alẹ́, ó yẹ kí o máa sinmi lé ọgbọ́n sí ni o. Kì í ṣe agbára, nítorí omíyalé náà lè ti lọ́lẹ̀ o. O lè padà sí ẹ̀kọ́ àná láti ní òye ohun tí mò ń tọ́ka sí nípa omíyalé. Nínú ìwé Jóòbù orí 12 ẹsẹ̀ 12, ó wí pé àwọn arúgbó ni ọgbọ́n wà fún, àti nínú gígùn ọjọ́ ni òye wà o. Ìwé Jóòbù orí 22 ẹsẹ̀ 7 wí pé ọjọ́ ní bá sọ̀rọ̀, àti ọ̀pọ̀lọpọ̀ ọdún ní bá máa ń kọ́ni ní ọgbọ́n. Ìdí nìyí tí wọ́n fi máa ń sọ pé òmùgọ̀ ní ẹni 40 ọdún, òmùgọ̀ títí láéláé ni. Ó yẹ kí o ti gbọ́n nígbà tí wọ́n wí fún ọ wípé 40, nítorí bí ènìyàn ṣe ń dàgbà sí ni agbára wọn ń dínkù sí. Kò sí ẹni tí yóò gbàgbọ́, yàtọ̀ sí àwọn tí ó súnmọ́ mi gan-an, wípé mo ti jẹ́ ajẹ̀ṣẹ́rí. Kò sì sí ẹni tí yóò gbàgbọ́ pé ìgbà kan wà tí mo máa ń gbé àpò sìmẹ́ǹtì kan ní ọwọ́ kan àti òmíràn ní ọwọ́ kejì, tí màá sọ wípé mò ń ṣe ìdọ́gba méjèèjì ni. Ṣùgbọ́n ní báyìí, kódà pẹ̀lú ọwọ́ mi méjèèjì, mo ní láti rò lẹ́ẹ̀méjì kí n tó gbé àpò sìmẹ́ǹtì kan ṣoṣo. Nínú ìwé Sámúẹ́lì kejì orí 21 ẹsẹ̀ ìkáǹdógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún, Bíbélì wípé ó rẹ̀ Dáfídì. Èyí ni ẹni kan náà tí ó pa kìnìún, ẹni tí ó pa àmọ̀tẹ́kùn. Nínú ìwé Sámúẹ́lì kínní orí 17 ẹsẹ̀ 24 títí dé ẹsẹ̀ 25. Òun ni ẹni tó mú ẹ̀fà abẹ́ igba wá nígbà tí wọ́n ní kí ó mú 100 wá. Nínú ìwé Sámúẹ́lì kínní orí 18 ẹsẹ̀ 25 títí dé ẹsẹ̀ 27. Dáfídì, ẹni tí ó pa òmíràn, ẹni tí òun nìkan ṣoṣo dá gé orí Gòláyátì kúrò, ni ó rẹ̀ yìí o, tí wọn ìbá sì padà nù. Ká ní pé ẹnìkan kò ràn án lọ́wọ́ ni. Ẹ̀kọ́ wo ni a wá rí kọ́ nínú ìyẹn o? Nígbà tí Dáfídì wà ní òkè téńté ayé rẹ̀, ó ti múra sílẹ̀ de ìgbà tí yóò rẹ̀ o. Nínú ìwé Sámúẹ́lì kínní orí 22 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 2, nígbà tí ó wà nínú ihò Abdalomu, ó kó àwọn onírúurú ènìyàn jọ, ó sì sọ wọ́n di alágbára. Ọ̀kan nínú àwọn ọkùnrin náà ló wà níbẹ̀ láti ràn án lọ́wọ́ nígbà tí alẹ́ rẹ̀ dé o. Nínú ìwé Sámúẹ́lì kejì orí 23 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 39, a kà á nípa àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀, tí ó wá ń pè wọ́n ní àwọn ọkùnrin alágbára ti Dáfídì.
àwọn ọkùnrin yìí fi ẹ̀mí wọn la ikú nípa bíbá odidi ẹgbẹ́ ogun ńlá jà kí wọ́n bàa lè bu omi wá fún un láti mu, kí wọ́n lè bu omi wá fún Dáfídì láti mu. Bí o bá wà ní ọjọ́ orí omíyalé rẹ, ó yẹ kí o pèsè àwọn ọmọ ẹ̀yìn rẹ sílẹ̀. Nígbà tí nǹkan bá ń lọ déédéé báyìí, pèsè wọn sílẹ̀ o. Ǹjẹ́ ò ń múra de ìgbà tí omíyalé yóò lọ bí? Kí ni àwọn ètò tí ò ń ṣe ní ojoojúmọ́ ayé rẹ? Nítorí òru ń bọ̀ wá o. Lówe lówe ni mò ń sọ̀rọ̀ fún ọ nísinsìnyí o. Ṣùgbọ́n ààbọ̀ ọ̀rọ̀ ni à ń sọ fún ọmọlúàbí. Kókó àdúrà: Baba jọ̀wọ́, gba èmi àti ilé mi lọ́wọ́ ikú ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, ẹ jọ̀wọ́ ẹ gba èmi àti ilé mi ní ọwọ́ ikú. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, ní ọjọ́ alẹ́ mi, Olúwa má jẹ́ kí n rí ìdààmú, má jẹ́ kí n rí òkú ọmọ, má jẹ́ kí n fọwọ́ mi gbọ́mọ sí ní ọjọ́ alẹ́ mi. Àti wípé àwọn olóore ọjọ́ alẹ́, Olúwa ẹ bá mi pèsè wọn sílẹ̀ báyìí. Oore ọ̀fẹ́ láti pèsè àwọn tí yóò ràn mí lọ́wọ́ ní ọjọ́ alẹ́, Olúwa fi fún mi ní àkókò tí agbára wà fún mi yìí. Ògo ni fún orúkọ yín o. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, a kú iṣẹ́ ìsìn ẹni o. Ó dàbọ̀.